hello. ẹ kalẹ́ mọ́ ẹ bá mi sọ̀rọ̀ sókè mà. ẹ sọ̀rọ̀ sókè mà. Hello, ẹ kalẹ́ sà. ilé olórogún lè tẹ́tí wà ní Prince FM à ń gbọ́ yín mà. Ẹ jọ sà, mo fẹ́ kẹ́ là mí lọ́yẹ̀ ni sà. yes ma. Lórí ẹ̀gbọ́n mi ni sà o. Àwa ó ṣẹlẹ̀ pé àwa mẹ́rin ò ní ìyàwó bí sílẹ̀ fún dádì wa. Ṣé ó rẹ̀ ṣẹlẹ̀ pé ẹ̀gbọ́n mi eléyìí tí mo tẹ̀lé báyìí, òun ló dúró gẹ́gẹ́ bí first born báyìí. Ètò jẹ́ first born dádì wa. Òun ló dúró gẹ́gẹ́ bí first born báyìí. Òun ló dúró gẹ́gẹ́ bí first born báyìí. So eléyìí tó jẹ́ àkọ́bí ó ti ṣaláìsí. Ètò tó bí tẹ̀lé mi náà ó ti ṣaláìsí. So àwa méjì là pé báyìí. Ẹni tí mi wá wojú ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n báyìí. Kódà mi lè sọ pé ṣé lásán ni o, ṣé àtìdílé ni o, because kò tiẹ̀ kí n wojú lé. Wọ́n ní gẹ́gẹ́ bí bàbá mi ṣe máa ń sọ torí mo ṣe lọ bẹ̀ wọ́n wò of recent which is last ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ náà ni mo lọ bẹ̀ wọ́n wò láàrin ọ̀sẹ̀. Wọ́n ní pé ẹ̀gbọ́n mi tó lè bá dé á pè mí á ní ẹ̀gbọ́n mi bá ẹ̀gbọ́n mi àwo ṣé mò ń rí ṣé mò ń gbúrò ẹ̀mí lómi náà ti pé nọ́mbà mo ti pé pé nọ́mbà yòó kí n lọ switch off ló máa ń sọ. Bàbá mi ní pé gẹ́gẹ́ bí ọkùnrin ṣe ń pé ó sì ń tẹ̀lé bàbá wa lọ sí church kan náà wọ́n jọ ń lọ sọ́yìn pé báyìí ó tiẹ̀ ti wá sá kúrò ní church wọn rí ní church kò gbélé. Bàbá wa kọ́lé tó yẹ kó mú lé nínú ilé tí bàbá wa kọ́ kó mú bẹ̀ kó máa gbé bẹ̀ kó tún bẹ̀ ṣe kò tiẹ̀ sí nǹkan kan kò sí ẹni tó ṣáà lọ kódà àárín ojú ẹ̀ ààrẹ ní ẹ̀gbá ṣáàṣì mọ̀ pé ó wà nínú ayé tó mọ́ ọ̀pọ̀ kí n pẹ́ sí a lè ṣe sí ọ̀rọ̀ rẹ̀ báyìí. ṣé ẹ̀yin náà bí lé wọn mà. bẹ́ẹ̀ ni sàí ni mo tẹ̀lé. kí ni èjì wọn. wọ́n ti lọ tábìtà 7 years báyìí. ṣé wọ́n ti wed. àwọn tí wed bẹ̀ ó lẹ́nìkan tó ti bímọ fún ẹni tó ti bímọ fún yẹn gan sef kódà wọn ti ẹjọ́ wà papọ̀ ọmọ ìyá wa lọ́tọ̀ ìyá àtọmọ wa lọ́tọ̀ òun náà wọn ti ẹ̀gbúrú ẹ̀ so Ọlọ́run ṣàánú wa ni. lédè kan wọ́n fẹ́ nìkan lóyún ó ti bímọ fún wọn àbí. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. obìnrin yẹn ti bá tiẹ̀ lọ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sà. kì í ṣe pé wọ́n fẹ́ra wọn ṣu lọ́kà wọ́n kàn gbóyún. kò yẹ kó fẹ́ra wọn bẹ́ẹ̀ ni kò yẹ kó fẹ́ra wọn. tí bá tiẹ̀ lọ onú ò ti lọ rìmárì tí ó bá sì rìmárì ń tiẹ̀ kọ́ mọ́ mú mi sí. àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì mà arákùnrin tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ kí ni ẹ pé èjì wọn lẹ́ẹ̀kan sí. Ma? Hello? 37 years, 37. Màmá yín kọ́? 37. Màmá wa wà wọ́n sí pẹ̀lú dáàdì wa. Pẹ̀lú dáàdì. Ìgbà wo lẹ ti rẹ́gbẹ̀ẹ́ nǹkan ìmọ̀? Mi ti rí nínú ọdún, mi ti fojú mi kàn nínú ọdún. Ṣé rí wọn last year? Mo rí wọn last year. Ok. Ẹ rí wọn tẹ́ mélòó mà? Mo rí wọn tó bóyá bí ẹ̀ẹ̀mejì sáà pé mi náà wà nílé ọkọ so kò yí sí pé ká máa ríra mo ní fámìlì tèmi náà so ní ìrò bóyá ríra tó. ṣé fóònù nọ́mbà wọn wà lọ́wọ́ yín mà ẹ máa ń pè wọ́n dì sí i. mo máa ń pe nọ́mbà wọn switch off ní o kò lọ switch off ló máa ń sọ ìgbà kan tó fìgbà kan sọ̀rọ̀ lórí fóònù bẹ́ẹ̀ ni àfìgbà kan sọ̀rọ̀ lórí fóònù nípa àlàáfíà lòun wà kò sí ìyọnu pọ́blẹ́mù fámìlì pọ̀ ló jẹ́ kóun sá pọ́blẹ́mù dádì pọ̀ lòun fi sá kúrò lé mo ní kó rí bẹ́ẹ̀ dádì ò lé ń lé kí ló tó fi wá ń léra rẹ̀. abẹ́rẹ́ náà ọmọ ìyá tó dáa ní àárín yóò ní bàjẹ́ kò dẹ̀ ní dàrú ṣe ti gbọ́ mà ní tẹ́ wàá ṣe ń sè lélẹ̀ ṣe ẹ̀pẹ́ gbọ̀nyìn sọ fún yín pé àlàáfíà ló ń wà ń gbòòrí pé kọ́ yín náà ó ti fẹ́ ṣe bákan fún òun bóyá tó jẹ́ kó change sim ẹ̀ náà nìyẹn ó possible bẹ́ẹ̀ ṣé ó ti yé yín mà ó possible bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ìrìn àjò ẹ̀dánú ayé ṣé ń gbọ́ mi arábìnrin ṣé ń pè lé ọkọ lẹ́yìn wà ṣe ń pé ọ̀pọ̀lọpọ̀ bùkátà ọkọ yín ló ń gbé àbí bẹ́ẹ̀ kọ́ mà àbí bẹ́ẹ̀ kọ́ ṣe ẹ̀kọ́ arákùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ó gbé bùkátà èèyàn ti ẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ mà olómọ tó ń bá pò nínú ẹ̀mí àti nínú ara olómọ tó ń bá pò níbi tó wà olómọ ìdí pàtàkì tó fi jìnnà sí fámìlì bẹ́ẹ̀ yẹn mà kò sọnù ó ti sọ pé nǹkan kò ṣí òun kẹ́ fọkàn ara yín balẹ̀ ó ń kálukú yín náà bó ń kálukú yín kò gbàgbé ẹ̀ yóò pò ń kálukú yín wẹ́rẹ́ náà ní ṣé ń gbọ́ mi mà ẹ mọ fàdúrà ràn lọ́wọ́ ni kẹ́ ẹ nípàdé ayọ̀ ẹ̀yin méjèèjì sọ̀rọ̀ mi ti yé yín bẹ́ẹ̀ ṣe wà worried mo láìkẹ́ ẹ̀ bó ṣe kórí náà nìyẹn gẹ́gẹ́ bí àbúrò tó dáa ṣùgbọ́n ẹ fọkàn ara yín balẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ìrìn àjò gbèsè ayé ọmọkùnrin gbà yín ṣé ẹ ń gbọ́ mi mà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa èyí tí mò ń sọ ò lè yé yín dáadáa torí ẹ̀yin ò kì í ṣọkùnrin ṣe kó obìnrin ni yín ìyá wa lẹ́jẹ́ àbí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ọkùnrin lèmi oyin tẹ́ ẹ̀ ń sọ yẹn yé mi dáadáa
ṣé ẹ gbọ́ mà ọlọ́run ní fi yín lẹ̀ mà àárín yóò dẹ̀ ní dàrú ẹ ṣé o.